orí ìkànnì yín òun la wà, ìkànnì ọmọ Yorùbá Ọgbọ́n Àgbà TV. Bẹ́ẹ̀ ni o, ní abala ọ̀rọ̀ ṣítí òun náà la wà bákan náà. Ẹ wò ó, kí ni mo mú wá lénìí? ọ̀rọ̀ tó ń lọ ní ìlú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú ọmọdébìnrin kan tí ò ju ọmọ ọdún 12 péréte lọ. Bẹ́ẹ̀ ni yóò ti yé yín kí n tó tẹ̀wájú. Omilani Olúdáre Àrẹ̀mú lórúkọ mi, wọn ò yórúkọ padà o, ọmọ Àdùbí like father like son, ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rìí Àdùbí. Òòṣà ńlá ni mi ti ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn agbélé mọ́ tó ń ṣe lóko. Àrẹ̀mú ilé ìmọ̀ ṣìgìdì àgbà kan fẹlẹ́rìí Àdùbí láǹdì. Bí mo yẹ sọ lórí ètò tèmi, Èjì Ogbè òun lodò tí mo mú nínú àyọkà àwọn bàbá wa. Bẹ́ẹ̀ ni, Èjì Ogbè, torí nínú Èjì Ogbè tí mò ń sọ yìí, òun mo ti rí nǹkan tí mo sọ àyọkà yìí, bẹ́ẹ̀ mo ti rí nǹkan tí mo fẹ́ lò. Ó ní orí wo bí ire gbé mi dé, ẹsẹ̀ wo bí rere sìn mí yà. Bí orí èmi ò bá débi tó ń lọ, ẹsẹ̀ mi ò ní dúró. Bẹ́ẹ̀ ni ẹ wò pé kí mo ń gbìyànjú àti sọ orí subject matter tèmi, òun láfi ṣe subject matter lónìí. Bẹ́ẹ̀ ni mo wo clip kan tí mo sọ fún yín, ọmọ ọdún 12 péré. Ọmọdébìnrin yìí, nígbà tí mo wo fídíò clip yìí, mo rí pé ìyá rẹ̀ mọ́ ń gbé mọ́yínmọ́yín rù ú, ó mọ́ ń polówó mọ́yínmọ́yín. Bẹ́ẹ̀ ni. Mẹ́yìn mi olóró mẹ́mẹ́lẹ́ korodoro dé wàrà lọ́wọ́ máa ń mọ́jà. Ìyàwó sàmárì, ìyàwó iyọ̀mí yóò iyọ̀mí àmọ́ sátì. Ìyàwó iyọ̀mí ẹ̀mọ́ jọ́kọ̀ mi. Ó mọ̀ ń polówó, yóò mọ̀ ọkọrin láti fi tajà, láti attract àwọn èèyàn láti ra mọ́ínmọ́ín yìí. Ṣé ẹ mọ̀ wípé sí ìyàlẹ́nu, nígbà tẹ́mi kọ́kọ́ gbọ́ orin, mo kọ́kọ́ wò pé irú ọmọdé yìí kí ló rò débi orin yìí. Mọ́ínmọ́ín elépo ròdòròdò kìíní kankan débi ó ṣàhùn orin débi wípé Oríyọmí Amusati ẹ má gbọ́kọ̀ mi o. Ṣe nígbà tí mo gbọ́ ṣe mo dẹ̀ bú sẹ́rìn pé inspiration wò lélẹ̀. Bó o ló ṣe ronú débẹ̀ wípé tóun bá tiẹ̀ ń kọrú orin yìí yóò attract àwọn èèyàn láti rajà òun. Ṣe rí kó fọ́nì. Ibi tí mò ń lọ gangan, ibẹ̀ ni mo dé yìí. Ṣé ẹ mọ̀ wípé ọmọ Àmínà yìí ò ṣẹ̀ṣẹ̀ máa kọrin yìí, ìyá rẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ mọ́ gbé ọjà lé lórí. Ibi mò ń lọ gan mo dé yìí o. Ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń gbọ́ ìpolówó yìí, ó ṣeé ṣe kán tiẹ̀ máa rí gẹ́gẹ́ bíi pé kí ni ń wí. Àmọ́ ìgbà tí Ọlọ́run ṣe tán, tí orí rẹ̀ fẹ́ gbé, ó gbé pàdé ẹni tó gbé sórí afẹ́fẹ́. Ibi mò ń lọ nù. Ó gbé pàdé ẹni tó ya fídíò rẹ̀ tó gbé sórí afẹ́fẹ́. Kí ni ó gbé sórí afẹ́fẹ́ fún? Ibẹ̀ ni Oríyọmí Amusati ló ti rí tó fi ránṣẹ́ pé kí ni mò ń gbìyànjú àti sọ? Kí àwọn òbí wa kí wọ́n nákèésí sí ọ̀rọ̀ àwọn ọmọ. Bẹ́ẹ̀ ni àwọn òbí wa mo fẹ́ kọ́ nákèésí ìrìn àjò àwa ọmọ. Bẹ́ẹ̀ ni ó dáa, èmi wá gbàdúrà wípé gbogbo abiyamọ pátá Ọlọ́run ó ṣàwọn ọmọ wa lólóríire o. Mo tún wá gbàdúrà fún ẹbí Àmínà tó kọrin yìí, ọmọ ọdún 12 yìí. Mo gbàdúrà wípé ìdílé wọn yóò túbọ̀ mọ́ lọ òkè o. Bákan náà mo gbàdúrà fún Alhaji Oríyọmí Amusati, aláṣẹ àti olùdarí Àgídìgbo rédíò ní Ìbàdàn. Wọ́n ní òkè lẹ́múru sí, òkè là á kérin, òkè là á kẹfọ̀n, òkè lẹ́mọ lọ, ní lọlẹ̀ láyé àti láyéláyé. Nítorí wípé ẹni bá ń ṣe fọ́mọ làkejì nǹkan, òun náà ra àánú gbà o, yóò roore gbà o. Gbogbo òkè ìṣòro kálukú wa yóò ti pẹ̀tẹ́lẹ̀. Mo gbà ládùúrà orí tèmi náà yóò gbé mi pàdé aláàánú mi o. Ìwọ náà sọ bẹ́ẹ̀ pé orí rẹ̀ yóò gbé ọ pàdé aláàánú rẹ̀. Ó ti jẹ́nu o. Ẹ̀yin òbí wa, ẹja mọ́ nákèésí. Èyún ló jẹ́ kí n lo odò tí mo ń lò yìí, Èjì Ogbè. Ó ti jẹ́nu o. Omilani Olúdáre Àrẹ̀mú lórúkọ mi,
ọmọ àdùbí like father like ọmọ màá tó ń pèlè eégún létí ń lọ ẹlẹ́rìí àdùbí òòṣà ńlá ni mi ti ń gbélé ti ń fọwọn ẹlẹ́ agbélé mọ tó ń ṣe lóko àrẹ̀mú ni mí elé mọ́ ṣì gidi àgbà kí ọ̀fẹ́ ẹlẹ́rìí àdùbí là ẹ ṣe púpọ̀.